padà o ràbúlì kì í dábàá lọ́lá torí kì í dábàá sàdáàtì wọ́n sọ̀rọ̀ ayọ̀ sáyé gbogbo ọkàn tó ń gbọ́ mi àjà lọ́la àná sá yábìrì kùndà wà èlò lá. ẹ̀ríwá o ẹ̀ríwá. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọ́rú ẹ làbọ́yè aleluya o. Èmi ọmọ yẹn náà ni Dr. ọmọ ọ̀dọ̀ àgbà. Mo mọ̀ káyè ènìyàn mi a kú Sunday òní o. Ọ̀pọ̀ rẹ̀ yóò mọ bá wa láyé, yóò mọ bá wa láàyè, yóò mọ bá wa nínú àlàáfíà àti ẹ̀mí gígùn àti fọkànbalẹ̀. Mo lérò pé àlàáfíà mo bá gbogbo ẹ̀yin ènìyàn mi. Àlàáfíà Ọlọ́run ní fi ẹnìkọ̀ọ̀kan wá sílẹ̀ ní àṣẹ Ọlọ́run ọba Elédùmarè. Mo mọ̀ tún wá lónìí bí n ṣe máa ń dúwà mo tún débì ṣe mi lénìí. Ẹni ó bá ní àmọ́dí a ò ní dé bá. Ẹni bá ń gbìmọ̀ràn tó ń gbìmọ̀ràn pọ̀ pé láti lè já wa bọ́ kò lè rí ṣe o. Àyàfi tí Elédùmarè ọba ò bá sí lókè lókù nìkan láráyé fi lè rí wa mú. Aráyé ò ní rí ẹnì kankan wa, òun ò ní rí agbéṣe, òun ò ní rí ajábọ́ ní àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè. Òní mo dé lànà kan mo bá yín ènìyàn mi mú ètò òróró ìṣẹ́gun àti òróró àánú kan wá ní èní. Pásìmọ̀ pé ní Sunday tí àwọn ẹlẹ́sìn mi kẹta máa ń lọ sí ilé ìjọsìn wọn. Iṣẹ́ yìí náà jẹ́ ètò kan tí ó bá ìlànà ẹ̀sìn mi kẹta ṣe, ìlànà ẹ̀sìn Kìrìsìtẹ́nì. Pásìmọ̀ pé àwa ò fi kankan ṣe, gbogbo ẹ̀ ní tiwa, àwa ò bẹ́nì kankan ṣọ̀tá nítorí pé Ọlọ́run ọba ló dá gbogbo wa. Òróró àánú, òróró ìṣẹ́gun. Iṣẹ́ yìí jẹ́ iṣẹ́ kan tí ó nítumọ̀ gidi gan. Ó dá fún kò sí ẹni tí ò lè lò. Àtọmọdé ni àtàgbà ní ètò Kìrìsìtẹ́nì tó nítumọ̀ gidi gan, tó ṣiṣẹ́ gidi gan ni. Mo kí ẹ̀yin ènìyàn mi Dr. ọmọ ọ̀dọ̀ àgbà. Ọlọ́run ọba Elédùmarè kò ní fi ọ̀kọ̀ọ̀kan wa sílẹ̀ o. Ẹ ṣé bí ẹ ṣe ń fi ọkàn bá àwọn ètò wa lọ. Bẹ́yìn bá ẹ̀ṣẹ̀ darapọ̀, ẹ subscribe sórí channel yìí. Ọlọ́run ọba ò ní fi yín sílẹ̀, kò ní fi èmi náà sílẹ̀. Mo ti máa ń sọ wípé ilé ayé tá a wà yìí, ọ̀tọ̀ láyé àdúrà, ọ̀tọ̀ láyé àjò, ọ̀tọ̀ láyé ìsìn Ọlọ́run. Ọlọ́run ní ká sìn òun. Ọlọ́run ní ká gbàdúrà, ká tọrọ nǹkan lọ́dọ̀ òun. Ọlọ́run tún ní pé ká fi àjò, ká fi owó kan, ká fi kún kejì. Ara nǹkan tó ń dá sílé ayé lọ́nà tó tọ́ ká lò láti fi ṣe ìlọsíwájú fún ara wa. Agbára Ọlọ́run ọba ó sì ń bẹ, nítorí pé gbogbo agbára ẹ̀ àṣírí Ọlọ́run ọba ò ṣe rí, nítorí pé gbogbo àṣírí Ọlọ́run ọba ló fi sára nǹkan kan tó dá. Àṣírí Ọlọ́run ọba wà lára ewé iná ló fi ní ó máa jóni. Àṣírí Ọlọ́run ọba wà lára ewé èsìsí ló fi ní ó máa húnyàn. Àṣírí Ọlọ́run ọba wà lára ewé ewúro ló ní kó dùn ló ní kó korò lákọ̀ọ́kọ́ kó padà dùn nígbẹ̀yìn. Àṣírí Ọlọ́run wà lára ewé ọ̀mísìmísìn ló ní kó máa fi gbà kankan kó máa fi dùn ní tirẹ̀. Pé kábíyèsí Ọlọ́run ọba kẹ́ ṣe Allahu Akbar, kẹ́ gbé Ọlọ́run ọba tóbi, kẹ́ gbé Elédùmarè ọba kẹ́ gbé tóbi. Ọlọ́run á ní pé a lè lo gbogbo àwọn nǹkan tó ń dá. Tí ò bá sí àṣírí níbẹ̀, a ó ṣe mú kan, mú kíní, mú kejì, mú kẹta, mú kẹrin, mára wọn fi kúnra wọn. Kò mọ nǹkan kan máa lò,
yóò sì mọ mú àdúrà tá ń torí ẹ lò wá a ó sì mọ rí gbígbàdúrà látara ẹ bẹ́ẹ̀ sì ká lè mọ̀ wípé Ọlọ́run ọba Elédùmarè ó lọ́wọ́ sí àájò ṣíṣe nínú ayé. àwọn kan wà tó yẹ pé wọ́n máa ń wò ó bí orí kinní orí Facebook nǹkan kan tó máa ní ẹ má sọ oògùn ẹ má ṣe kinní tí wọ́n máa pe gbogbo oògùn mọ́ ní kinní kan gógó náà ń gbé àwọn ènìyàn ń gbé yàn ń gógó ni gógó náà ń gbé yín ẹni tó ń sọ pé ẹ má lo nǹkan kan òun kankan tó ń sọ̀rọ̀ tí ò bá mọ̀ lo nǹkan kan kò ní wà nípò tó wà. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn wà tó yẹ pé nǹkan yín lo nǹkan ó wá yá nìsókè òkú ò lo nǹkan kan mọ́ yóò wá mọ sọ fáwọn èèyàn pé kó mọ̀ lò nígbà tó ń ti lo nǹkan kan tọwọ́ ẹ ti tẹ nǹkan tó ń wá yóò wá ẹsẹ̀ mọ sọ fáwọn ènìyàn pé ẹ̀yin mọ̀ lò ó nígbà tó ń ti arrived tó ti débi tó ń lọ. ẹ̀yin ènìyàn ní mọ̀já gọra wa o ẹja mọ̀ sí àjò sílé ayé tá a wà yìí nítorí pé onígbìyànjú láyé ń pè léèyàn ìgbìyànjú ní máa ń já kádàrá tètè bọ́ sí ìmúṣẹ. ẹ mọ̀já fi gbìyànjú sílẹ̀ torí a ti wà àwọn tá a bára wa ní ilẹ̀ Yorùbá ibẹ̀ la oṣó wà ibẹ̀ làjẹ́ wà o ibẹ̀ làwọn kinní wà o lè mọ̀ sí láwọn ìlú òyìnbó òyìn lè sọ o ṣùgbọ́n ibi tá a bára wa yìí kò gba ká dúró lásán láìsí pa ń tọ́jú ara wa nítorí àwọn tẹ́lẹ̀dùmarè dà sílé ayé fún wa yìí wọn ò ní já rí ibi tí wọn ò ní já rọ́nà lọ ṣùgbọ́n táwa náà bá ti ṣègbìyànjú wọn ò lè fà wá kalẹ̀ pé ara pé àwọn eléyìí ara wọn ni ẹ fi lẹ́lẹ̀. mo kẹ́yìn ènìyàn mi ẹja bẹ́tò tá ń bá lọ. òróró ìṣẹ́gun yìí ó jẹ́ òróró kan tó jẹ́ wípé bí a bá ń lò gbogbo àwọn ọ̀tá tó bá wù kán máa ṣàgùn sí wa tàbí láti fẹ́ dí wa lọ́nà a ò mọ rí ìṣẹ́gun lórí wọn. bẹ́ẹ̀ sì ni èyí tó jẹ́ àánú rẹ̀ bá a bá ń lo òróró yìí wàláhì pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè a ò mọ rí àánú tiwa gbà tá a bá fi òróró náà para. báwo ni ẹ ò ṣe ṣe ẹ bá mi lọ sínú odò tó bá ń sàn ẹ bá mi lọ wó òkúta funfun tó bá ń odò tó bá ń sàn òkúta funfun tó bá wà níbẹ̀ bá mi sa mẹ́sàn-án rẹ̀ lẹ́yìn ọkùnrin méje ẹ̀yìn obìnrin. ẹ lọ bá mi lọ ra òróró góyà oníke kan tàbí onígò kan òróró góyà gidi ẹ lọ bá mi rà á ẹ bá mi ra Miss Paris. ẹ lọ bá mi lọ ra èpo gíòsè ẹ lọ bá mi wà á ẹ wá mi farabalẹ̀ lọ èpo gíòsè yìí dáadáa kó kúnná lúbúlúbúlúbúlúbú pẹ̀lú òkúta yìí ẹ lọ òun náà kó kúnná lúbúlúbú ẹ bá mi rọ́ sínú òróró góyà yìí ẹ bá mi fi Miss Paris díẹ̀ ẹ bá mi fi sí ẹ bá mi mú ẹ bá mi dé ẹ gbé síbì kan lẹ́yìn iye ọjọ́ kẹta tá a bá ń wẹ̀ ẹja máa fi para wa pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè a ò mọ agbá apá ọ̀tọ̀ ò ní lè ká wa nítorí pé apá ọmọdé ìkagi òsì apá àgbàlagbà ìkagi òsì apá ayé ọ̀kan ò ní ká wa. àṣírí tested and confirmed ní ẹ lọ dán wò. àkọ́kọ́ náà fún ṣẹ́gun náà. ẹ̀kejì fún àánú ló dára jù báwo la ò ṣe ṣe tàánú. ẹ lọ bá mi lọ wá ewé àánú ẹ lọ bá mi ra ń ta kíní kírọ́ọ̀sì kékèké kan àgbélébùú kékèké kan báyìí ẹ lọ sọ́dọ̀ àwọn ní spiritual wọn ò tà fún yín kékèké báyìí làgbélébùú yẹ ẹ bá mi ra mẹ́sàn-án rẹ̀ ọkùnrin méje obìnrin. ẹ lọ bá mi lọ ra ewé ọlà díẹ̀ níwọ̀nba pẹ̀lú káfúrà pẹlẹbẹ kékeré ẹ lo àwọn nǹkan wọ̀nyí ẹ lọ papọ̀ ẹ dà sínú òróró góyà lẹ́yìn ọjọ́ kẹta tá a bá wẹ̀ náà ẹja mọ̀ fún náà para. ẹ̀yin ènìyàn mi níṣẹ́ tí mo fún yín yìí inú yá dùn lé lórí ẹ lọ dán wò kẹ́ fún ilé lábọ̀ rẹ̀. ewé á máa jẹ́ fún wọn egbò á máa jẹ́ fún wa ò ní bá wọn tẹ̀sọ àgbà mọ́lẹ̀ mi ọmọ yín náà ní dókítà ọmọ ọ̀dọ̀ àgbà. yín lè máa wá fún yín ní nǹkan o wọn lè máa fún yín níṣẹ́ mo sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń ṣe dátà fún mi. mo dúpẹ́ lọ́wọ́ yín àtẹ̀yin tẹ́ ń bùn mí ní nǹkan o iná ò ní tán lọ́wọ́ yín ní àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè. mo lọ mo tó padà bọ̀ ò tó bá rí bákan náà àkú Sunday ní o àkú Sunday ní.